منصورا Ṣúra nígbà tó gbá ọmọ lọ́mọ ní kò lẹ́rù alágbára láti bá tiẹ̀ jẹ́ àti bá tiẹ̀ jẹ́. ونقل يوم القيامة كتابا يلقاه منصورا اقرأ كفى بنفسك اليوم Ìkírá ti bá bákà máa ń kíra. اقرأ كتابك Bí àtúnṣe ń pè ní ìwọ́n náà ló ti mọ ètò gbàgbà ló ti wà nínú ẹ̀. اقرأ كتابك Kápẹ́ ẹ̀bí náà kú sí ìgbà اليوم عليك حسيبا ètò bàbá dé lóde fífún ẹni ṣòro. Kádàrá ayé yìí láti rí wípé ayé wa á máa délé ayé lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan á sì máa kú òkè lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. نذيب Kò ń ṣe bàbá ní ìwádìí ayé kó lu ọgọ́rùn-ún ọdún láyé. Ibo ni bàbá rẹ̀ wà nínú ayé? Báwo bá lo ọdún mẹ́wàá ogún ogójì ọdún láyé tó lọ ọgọ́rùn-ún ọdún láyé ìyẹn kó fi kan rẹ lọ́lẹ̀ sínú ayé. Àwọn tí wọ́n lo ogún ọdún tí wọ́n lo ogójì ọdún tí wọ́n rí kan rẹ lọ́kàlẹ̀ tí wọ́n rí àwọn ọmọ rẹ fi kalẹ̀ tí wọ́n rí àwọn ẹbí rẹ fi kalẹ̀ àwọn náà ni wọn ò kú láéláé. Ṣùgbọ́n wọ́n lo ọgọ́rùn-ún ọdún tó ṣe pé inú ọgọ́rùn-ún ọdún tó lò kárí ẹni pé ní ara òbí bàtẹ́ ní ẹlẹ́ni jẹ́ kó o bá wà yóò fún ọ̀pọ̀ ẹni pé lọ́gọ́rùn-ún ọdún láyé tó wà lọ. Ó ní ayé yìí ètò ọlọ́run ọba lórí ẹni pé a máa wá ní ayé a sì máa kó lé lọ́kọ̀. Kò wá fẹ́ni tí ó mọ̀gbà tí kú ó dé. Gẹ́gẹ́ bó ti yẹ pé ìyá wa ní àwọn adájọ́ pé tí sáyé ń lọ́kàn wọn òṣùlẹ̀ ayé lọ́kàn jọ ìran. Tó bá ti wá rí bẹ́ẹ̀ àbí kí wọ́n wá kó ṣe bí kó pa kó pe rẹ̀ padà. Nàìjíríù wọn náà mú di wáyé ìjà padà wáyé. Nàìjíríù wọn náà mú di wáyé ìjà padà wáyé. Tí o ní kò bẹ́ẹ̀ ti rẹ̀ kò bẹ́ẹ̀ jáde kúrò bẹ́ẹ̀ ká tó bá sọ pé ìyá wa tí ó wọnú ilẹ̀ ọjọ́ kìíní kò sẹ́ni tó ti lè ìyá nílẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ jẹ ọjọ́ kejì àwọn akẹ́ ogójì ọjọ́ bẹ́ẹ̀. Nàìjíríà wà lẹ́múdí wà àrídáwọ̀ bàdàrà ìdí. Nàìjíríà wà lẹ́múdí a máa wọlé ayé lẹ́yọ̀ kọ̀ọ̀kan a sì máa kú ọbẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan wà ní ọjọ́ bẹ́ẹ̀ bàdàrà. Alákọ̀ọ́kọ́ Sọ́dọ̀tún darí ẹ̀tún. Lórúkọ ìyá sàrà tó bá ń lọ tó jẹ́ continuous wọ́n ní lóṣù báyìí yẹn. Nígbà tí ìyá wà láyé ìyá máa ń ṣe dáadáa báyìí ìmọ̀ ń pa àwọn èèyàn ló jẹ báyìí yálà àwọn tó ní àwọn tí ò ní yálà inú àwẹ̀ àti kí n ṣe inú àwẹ̀ tó ní ọkọ̀ tó dá ìyá. Àwọn ìbọn Yorùbá bá ń pè ní. Àbí nígbà tí ìyá bá kọ́ ọ̀nà táwọn èèyàn sábà ń lẹ́nu ara ìyá. Àwọn aládùn sábà lè wọ́n yẹ́dí òun lẹ́wọ́. Àwọn aládùn sọ́ọ̀lì òun yẹ́dí òun lẹ́wọ́. Àbáwọn ọmọ rẹ̀ tí ìyá bá kú kalẹ̀ bí wọ́n ẹ̀yìn ilé ìdòwò bá yìí tí èsì ń lé ní pàtí ní ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ fún ẹ̀ ìdòwò lóhùn ẹgbẹ́ pẹ́ wọ̀rá ní fún yàrá owó pàtàkì lẹ́nu. Owó wọ̀rá ní ìní ní sẹ́yìn kékeré wọ́n ṣe owó lọ́wọ́ lórí ẹ̀. Àwọn aládùn sọ́ọ̀lì òun yẹ́dí òun lẹ́wọ́. Àbáwọn ọmọ rẹ̀ tó bọ̀ mọ̀ ní ọmọ ìfẹ́dà tí ń bọ̀ àdúrà tí ń ṣàdúrà fún yẹn àbí tí ń tẹ àwọn àpá àkàlẹ̀ lọ́wọ́ àwọn àpá wo ẹ̀yìn àpá ẹ̀ bá kí omi lọ́wọ́ máa ń lọ́wọ́ ẹ̀. Irú fáìlì mẹ́ta bẹ́ẹ̀ irú iṣẹ́ mẹ́ta bẹ́ẹ̀ tàbí wọ́n Muhammad
sọ̀rọ̀ náà ọ̀sẹ̀ta lórí òde náà nípa yóò lọ́ọ́ náà ṣẹ́jú náà. Gbogbo àwọn tí ìyá máa ń náwó dáadáa sí nígbà tí wọ́n bẹ ní ayé ẹ̀rọ gbogbo ẹ̀yọ́ náà yá. Ẹ̀rọ wá máa wò lẹ́yìn tí wọ́n pẹ̀lú ẹbí. Torí pé ẹni tí ẹbí bá tọ́wọ́ ẹ̀dá kò ṣe é ṣe bí ọlọ́bí ọlọ́wọ́ ọba ò ní lọ́wọ́ fún ẹni bẹ́ẹ̀. Ìyá tó sì bí náà ò ní ẹni kò ní lọ́wọ́ fún ọ̀sẹ̀ náà gbà ní ló wọ́n á bá láti ká náà bàjẹ́ àtù.